ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀yè bọ́ ṣíṣẹ́ gbogbo ojú tó ń wò mí pátápátá ní tilé toko. Mo kí wa, orúkọ mi ààrẹ ọba ọláògùn adégbóyèga ìfàtúndé ọba ògbóni alájẹ worldwide. Mo kí wa, a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta. Ẹ má gbàgbé láti máa bá wa subscribe sí YouTube channel wa, kẹ́sì máa bá wa share àwọn fídíò sí wa. Olódùmarè a máa wà pẹ̀lú wa. Ẹ ṣé púpọ̀. Níbo ni à ń lọ lénìí? Níbo ni à ń yà sí ní òní? Ó ní ohun tí a pè ní àṣírí BiBO OWO. Ọ̀pọ̀lọpọ̀ mọ ìyàtọ̀ tó wà láàrin àṣírí BiBO àti òṣòlẹ̀. Bí ẹni tí ó ṣe àṣírí BiBO, ó ní ẹni tó jẹ́ wípé bí ó fẹ́ lo 100,000 àṣírí ẹ̀ bò orí lò, ó fẹ́ lo 200,000 àṣírí ẹ̀ bò, ó fẹ́ lo 500,000, ó fẹ́ lo mílíọ̀n àṣírí rẹ̀ ó bò láti lè fi ṣe. Òun ni à ń pè ní àṣírí BiBO. Àṣírí BiBO òun ni àgbà oògùn. Kí a tó parí ètò yìí, màá fún wa ní àṣírí BiBO tó dájú kí a lọ dánwò. A ó lọ wá ewé kan tí a pè ní ewé onísìnkírímìdì àfàìmọ́ni kò ní mọ́ra. A ó wá mú ewé náà, a ó já ẹyọ 9. A ó wá lọ̀ pẹ̀lú atajọ̀sì. Atajọ̀sì náà ò níye o. Tí a bá ti lọ̀ tán, a ó lọ wá pọ̀nmọ́ tí ẹ̀yin bàbá wa máa ń sọ wípé pọ̀nmọ́ Ìjẹ̀bú. So ẹ wá gé sí 16. Pọ̀nmọ́ yìí 16 tá gé sí òun la ó fi ṣe àṣejẹ pẹ̀lú àwọn èròjà yìí. A wá ṣe àdúrà sí. Tá bá ṣe tán lépo níyọ̀, a ó máa sọ wípé awọ ní bàsírí egungun, awọ ní bàsírí ẹran, olúbàsírí olúbàsírí àtẹran àtẹgun òun ló ń bàsírí ẹ̀dọ̀ o. Kí ẹ wá máa bàsírí mi tòwótòwó ọwọ́ yín. Bẹ́ẹ̀ ni a sì máa ṣe. Yóò jẹ́ bí iná fún wa, yóò là bí òòrùn. Ire gbogbo á tó wa lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin àgbààgbà pátá fún ìbéèrè àbí àlàyé, ẹ lè pè mí sí orí nọ́mbà ìbánisọ̀rọ̀ àbí WhatsApp mi 081 1428 4759. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ààrẹ ọba ọláògùn adégbóyèga ọba ògbóni alájẹ worldwide. Ẹ ṣé, mo dúpẹ́ o.